Edo bí tí o yo agbe o be. Ìnáwó ni wò nle. Ìnáwó ni wò. Gbede e o be o je gbogbo ayike leto lo lo. Le. Let's koro lo. Le àti wàhálà nle o. Uni. Nle ni. Nle kan. Nle kan. Mi live. Ile no. Ní nde ye ń fọ fún ní mọ́lé ke wa yi ke nko e wa be nsin wo. Edo ilé ọ̀pọ̀ kìkì lọ bẹ́ẹ̀ lé lọ́kọ̀ bí olùkọ́sù ilé ọ̀rọ̀ wọ́n gbó áwù. Wọ́n ọmọléwé yìí kò tí ní bàbá tẹ̀ ló sùn ọmọléwé yìí. Àtẹ̀mí èsù lè bà mí èfè ó pé fún mi láyé ó pé fẹ́ ọmọ ọlọ́kọ́jà ọmọ náà mọ̀ ọkọ̀ sùn lè bọ̀bẹ̀ lọ́gbọ̀ sùn lè bọ̀bẹ̀ kó. Gbèrè ọkà fẹ̀ ilé bíríkì ẹ̀ mo máa ń kọ́ ẹ̀ ń lọ gọ́sù. Bíríkì yé wàá wá kọ́ ẹ̀. Yé máa kọ́ ẹ̀ èmi bẹ́ẹ̀ ṣe máa múlé mi kà múlé àìdè èmi tí ń dáwó sí. Ó pa pé láìdè yóò kókó lówó fẹ́. Oko lówó fẹ́. À ń dáwó láti ọjọ́ yìí ní ìwẹ̀ òkó fún òun dáwó. Òun dáwó bẹ́ẹ̀ ni kò tí ó dé fẹ́ ọ̀n bá lápáyà kò pé oyin bẹ́ẹ̀ ni kò tí ó dé èyí. Kèché nǹkan kó wẹ̀yìn kẹsẹ̀ pa bẹ́ẹ̀ ni kò gbìtà gàngán fẹ́ kéjì gbogbo ké ayé kéjì gbogbo ayé kéjì gbogbo ṣe wọ́n ní kéjì gbogbo wọ́n gbó ṣe nǹkan ìtẹ̀ gbogbo. Títí wọ́n mọ ọ̀n kìkì bíríkẹ́ títí àwọn bíríkẹ́ máa ń mọ ìtajì ní. Yóò sì nkọ̀dọ̀ sí àtẹ̀mùtàn kọ̀dọ̀tí ìṣú yẹ nǹkan ń wò mí tù ú. Àwọn àìbí nìbò. Bẹ́ẹ̀ ń gbẹ̀gbẹ́ ní fún kútọ́nù sí gbọ́ èké ń bí kémo lẹ́nẹ̀ bò. Ọ̀rọ̀ àfẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí ilé olè máa mú fò èmi kò kí àmì tó bẹ́ yín. Ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ bàjẹ́. Máa ké mọ́lé. Ayé ẹ̀ bàjẹ́. Chúmẹ̀kà nínú oche nkútọ́nù bọ̀ wẹ́ Chúmẹ̀kà nínú oche kìnnì. Àwọn kan gbé gíláàsì ọ̀hún wẹ́ ọ̀ntà kìnnì. Ọdẹ nǹkan gbọ́ ìṣí ẹ̀ gbọ́ àṣí ẹ̀ sí fóònù ọ̀ṣọ́dẹ̀ ká yín wọn. Afùyà ìdínà òǹgàn pé bóònù ọ̀ṣọ́dẹ̀ nke wà sí nke nfa nke fún ti èyí wọn afìyẹ ọ̀bọ kọ̀ǹkọ̀ ọ̀bọ àwọn òbejì o.